ẹ̀yin tí ẹ bá rántí mo jáde nígbà kéṣì Muyideen ohun àtàgbàlá mo jáde nígbà pé mò ń wá Muyideen fún àtúnṣe àwọn nǹkan kan ẹ wo bí ọlọ́run tí èmi gbàgbọ́ nínú ẹ̀ kì í ṣe ọlọ́run tí máa ń ṣèké kò ń dẹ̀ ń fi olóore lẹ̀ no kì í gbà kí ìyà jẹ olóòótọ́ ènìyàn nǹkan kan wà tó wà yìí dìn nínú kéèsì Muyideen gbà yẹn mo kọ́ máa pẹ̀lú ẹ̀ téèpù yẹn náà dọ́gbọ́n jáde ó jáde síta níbi tí Muyideen ti ní conversation pẹ̀lú Alhaji Oríyọmí tó sọ gbogbo àwọn àṣírí kan but tí Alhaji dọwọ́ bò nítorí ìfẹ́ tó ní sí Àgbàlá passion tó ní sí Àgbàlá ńgbà yẹn ó jẹ́ kán dọwọ́ bo àwọn nǹkan kan ó jẹ́ kó àwọn tí ó ń bẹ lọ́kàn mi nínú gbáyà mi ni mò ń sọ yìí ó jẹ́ kí Alhaji Oríyọmí dọwọ́ bo àwọn nǹkan àwọn tó yẹ kí kó jẹ́ ìgbéníjà ọmọkùnrin yẹn wọn ò gbéníjà nítorí pé bóyá akẹ́ndẹ̀dẹ̀rẹ̀ ni ẹnkọ̀dà pé kọ̀mọ́ tó ń sọ wọ́n dọwọ́ bò ṣé ẹ rí ọlọ́run wa kì í sọ ọlọ́run èké o no ọlọ́run kì í sọ ọlọ́run èké àwọn nǹkan kan wà wọ́n ní pípí ilẹ̀ bá bàjẹ́ kí ni olódodo yóò ṣe nǹkan kan ti rọ́ǹgì ní foundation lótìtọ́ bàbá Hamzat wọ́n dúró lórí òótọ́ gan but nínú kéèsì yẹn up to this moment wọ́n cover àwọn nǹkan kan tí wọn ò tú àṣírí ẹ̀ nítorí ìfẹ́ ọlọ́run kì í sì sojú ṣáájú ẹnikẹ́ni no our God is not a partial God kò lè sojú ṣáájú èèyàn so kéèsì yẹn ó fẹ́ kún nǹkan tó trigger ọ̀ràn sí bàbá Hamzat lọ́rùn báyìí tí wọ́n bá wà níbi tí wọ́n ti lè máa rí social media kan bẹ̀bẹ̀ fún ìdáríjì torí pé ní tí wọ́n dọwọ́ bò ń gbà yẹn kì í ṣe nǹkan tó yẹ kán dọwọ́ bò that's number one sọ pé àṣírí bíi méjì àbí mẹ́ta ní bẹ nínú lọ́wọ́ mi tí màá tú nípa kéèsì yẹn so nípa tí tó wá ṣẹlẹ̀ ọ̀tá ẹni kì í pòdù ọ̀yà ọ̀tá ẹni ìpòdù àbọ̀ ibì kan lọ́lọ́run wọ́n gbà tó bá jẹ́ wípé kò sí àṣírí tó yẹ pé kò sí nǹkan tí wọ́n dọwọ́ bò ń bí kéèsì yẹn dákàn gbójú bẹ̀bẹ̀ ni pé ọmọ yóò sáà léèyàn kò sẹ́ni tó lè gbìjà rẹ̀ tó bá jẹ́ pé wọ́n dúró tán tí wọ́n dẹ̀ gba ẹ̀tọ́ ẹ̀ lọ́wọ́ Àgbàlá ó ṣeé ṣe kí n tó ṣẹlẹ̀ yìí kó mọ́ ṣẹlẹ̀ ibi àkọ́kọ́ tí màá kọjá sí nìyẹn ẹ̀yin ìyẹn fọ́lò fún àṣírí kejì àwọn nǹkan tó fà á tí ìṣẹ̀lẹ̀ yẹn fi wáyé. tó bá jẹ́ wípé ṣé mo pé mo release video kan recently níbi tí bàbá wa kan ti jáde bàbá Lápótí Ẹ̀rí táwọn sọ wípé nǹkan tó lọ́run sọ fún àwọn ọlọ́run táwọn ń sìn ọlọ́run tí wọ́n nítorí bí ọlọ́run tí wọ́n nǹkan tó sọ fáwọn ni wípé torí wípé Oríyọmí tú àpótí ẹ̀rí ní nǹkan tó ṣẹlẹ̀ l'Íbàdàn ṣe ṣẹlẹ̀ nǹkan tí wòlíì yẹn sọ nìyẹn bàbá Lápótí Ẹ̀rí bàbá Lápótí Ẹ̀rí nǹkan táwọn sọ nìyẹn. anọ́dá wòlíì mi tún lélẹ̀ tóun tún sọ wípé ọlọ́run bàbá God tó wà lọ́run tó pé méjì ó tún ti sọ̀rọ̀ mí o bàbá God sọ pé kì í tún ṣàpótí ẹ̀rí tí Oríyọmí tú ló fa wàhálà mọ́ o bàbá God ní nǹkan tóun sọ fún bàbá Lápótí Ẹ̀rí yẹn kò tó rí bẹ́ẹ̀ mọ́ o torí ọ̀rọ̀ Muyideen tún ló fà o ẹ jọ kí ló tẹ̀yìn ìránṣẹ́ ọlọ́run wa tẹ̀yìn ṣe bí eléyìí báyìí wọ́n dà pé ọlọ́run fẹ́ fi ọ̀rọ̀ Oríyọmí gan tú àṣírí ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀yìn táwọn ọmọ ìjọ jẹ pé ẹ rí ẹ gbọ́ ẹ mọ̀ ni. sẹ́ńpé lórí ọ̀rọ̀ bàbá tíbẹ̀ tẹ́lọ̀ rẹ̀ kọ́ bẹ̀rẹ̀ táwọn kan sọ pé nǹkan tọ́lọ́run sọ fáwọn ni wípé Naomi ló lu àwọn ọmọ yẹn. níbo rí àwọn kan tó jáde nù pé nǹkan tó tún ṣẹlẹ̀ ní pé torí pé Naomi àná tó wà lára ẹ̀ kó yẹ kó gbé wọ ìdí òrìṣà torí ìdí òrìṣà tó lọ pé ó lóun fẹ́ ọba Ọ̀run Ifẹ̀ ló fà tí ìyá yẹn fi jẹ́ tí nǹkan fi ṣẹlẹ̀ ẹ̀yin rẹ̀ sọ lọ́run ẹ tún ti ń gbẹ̀dẹ̀ ara yín báyìí síta ẹ ti ń fẹ̀ dára yín síta báyìí ṣẹ́ni báyìí ẹgbẹ́ tí wọ́n dẹ̀rẹ́ síta ẹgbẹ́ Ọlọ́run kan fẹ́ fi ọ̀rọ̀ Oríyọmí tú àṣírí ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́yìn wọ́n ń pè táwọn ọmọ ìjọ ń pè ní dádì tí wọ́n ń pè ní bàbá ni ẹ wo kí ni gbogbo ilé báyìí kí ni gbogbo ilé báyìí kí ni gbogbo ilé báyìí so torí ọ̀rọ̀ Muyideen tún ní nǹkan tó ṣẹlẹ̀ so ọ̀tọ́ lọ́dọ̀ fẹ́ gbèjà Muyideen lọ́rùn ṣe lu ọmọ 35 pa àbí torí lọ́dọ̀ fẹ́ gbèjà Muyideen lọ́rùn ṣe lu ọmọ 35 pa ó mà ṣe o ọlọ́run nìkan lọ́mọ ẹni tó ń sìn ẹ mọ̀ pé ok irú ẹ̀yin tẹ́ lórí ọ̀rọ̀ Oríyọmí lásán irú ẹ̀yin ènìyàn sọ́lọ́run tẹ́ jáde tẹ́ rí oríṣiríṣi mẹ́sẹ̀gì yìí tí ọ̀rọ̀ yóò dẹ̀ bára mu gbogbo yẹn dẹ̀ máa sọ fún àwọn ọmọ ìjọ yín pé orúkọ Jésù kan náà dẹ̀ ń ké ẹjọ́ sí ọlọ́run bàbá God the heavenly God so òun dẹ̀ ń fi oríṣiríṣi mẹ́sẹ̀gì ránṣẹ́ tá a pe pásítọ̀ lágbájá lẹ́nìí ta ní nǹkan báyìí ló fa nǹkan tó ṣẹlẹ̀ ń bàdàn
tí bàbá tó sọ pé rárá wa nǹkan tí mo sọ lánàá yẹn kò rí bẹ́ẹ̀ wọ́n pásọ tàmẹ̀dọ̀ ó yá lọ jíṣẹ́ ilé pé nǹkan tí mo sọ lánàá yẹn kò rí bẹ́ẹ̀ jáde nǹkan báyìí ló ṣẹlẹ̀ sí bàbá gọ́ọ̀lù dẹ̀ ń sọ tóun yóò sọ kan ṣé mo pé bẹ́ẹ̀ ṣe ń fi mẹ́sẹ̀gì mislead àwọn èèyàn náà ṣáìtì lélẹ̀ bẹ́ẹ̀ ṣe ń fi mislead àwọn ọmọ ìjọ náà lélẹ̀ àṣírí gbogbo yín tú ẹ̀ máa ṣe o ọ̀nà dẹ̀dẹ̀ ń fọ́kọ̀ pọ̀ ẹ̀ ń fọ́ra yín lẹ́nu yìí máa ṣe o Àjọmájọ́ lórúkọ mi jàre, that is the truth. Bye.